Davido ọmọ adeleke ò ní dààmú gbogbo awuyewuye tó ń ṣẹlẹ̀ láàrin wa àtàwọn mùsùlùmí Davido inú mi ọkọ dùn torí pé ìkànnì àwọn ọmọ ẹ̀yìn Davido ló kọ ni tí Davido náà sì wà ń bẹ̀ ṣùgbọ́n Davido wọn gan wá kọjú ìjà sí báyìí kí ni Davido ṣe ó ṣe fídíò nínú fídíò tó wá ṣe music video tó ṣe àwọn kan wá wọ aṣọ jàlábíà wọ́n wọ̀ ń bẹ̀ wọ́n sì dé fìlà nímúra mùsùlùmí wọ́n wá ń jó wọ́n kọ́ sí bí ẹni kírun gbàtó yá wọ́n ń jó ṣùgbọ́n ní tó jẹ́ kọ́rọ̀ yóò dùn àwọn àáfàá torí ẹni tó jẹ́ fídíò lẹ́jọ́ gangan ni olórí wọn lólórí wọn mú sísì àbí kí ló kọ rẹ̀ olórí wọn ó pèrè rẹ̀ prof mú sísì àbí kí ló kọ rẹ̀ olópè jẹ́ fídíò lẹ́jọ́ àwọn táwọn sì ti sùkúrà ní kùdìwà pè lẹ́jọ́ Davido yìí ń kọ́ mọ́ ẹ̀ sọ ṣùgbọ́n Davido gbọ́ inú mi dùn fún gbèsè Akin tó gbé tán ẹ pé kó lọ delete fídíò yẹn tó lónìí delete ẹ̀ lábẹ́ òfin Nàìjíríà ara àwọn Davido ara àwọn tí tó lágbára lù níwọ̀ náà lábẹ́ òfin Nàìjíríà ò sọ pé kí ẹnìkan kó mọ̀ wọ aṣọ tó wù ú lára pé ẹ wọ aṣọ tó wù yìí ẹnìyẹn kò sí ibi tó fẹ́ gbé lọ tó ti fẹ́ dá tí wọ́n fi dọ̀ lẹ́bi àkọ́kọ́ nu. kódà òfin àgbáyé gan ò tako àkọ́kọ́ nu ẹlẹ́kejì ni pé mo wà dá wọn lóhùn tó bá dá wọn lóhùn ó jẹ́ ọmọ ọ̀rọ̀ sọ ìmúra tí wọ́n ń jà fún àwọn mọ̀ pé ní nítawọn pé ní pé ìmúra àwọn ni ìmúra àwọn mùsùlùmí ni ìmúra àwọn kìnnìkan ni. ìmúra ẹ̀sìn ni. ipe ìmúra ẹ̀sìn ni ẹni dáàmú ìmúra yẹn ò kì í ṣe ìmúra ẹ̀sìn Davido kọ́ọ̀tsọ̀ ara ìmúra àwọn lárúbáwá ni kíní tẹ́wọ̀ yẹn ọmọ Yorùbá bá ọmọ bàbá ẹ̀ já ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ já torí ìmúra àwọn lárúbáwá sáwọn bọ́lábọ́lá sáwọn wọ́n wá gbádá rí ni tó bá dé lárúbáwá Christian ti wà láàrin tiwọn náà sí Christian ni wọn ìmúra tí ó mú nìyẹn lárúbáwá Davido lọ bèrè lọ sí Arab kò lè jà fún táwọn ń jà fún ṣùgbọ́n pé àwọn ẹranko ni wọ́n lùkọ́ ni wọ́n mọ̀ pé téèyàn bá fẹ́ gba ẹ̀sìn èyàn ó gba orí ni ó dàbí ẹni tó rí nǹkan ẹni tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ àwọn tó kíní sọ lọ́wọ́ wọn kọ́ àwọn ọmọ lárúbáwá ò ní sọ ìtàwọn tí mi jà fún àwọn ọmọ aráàbù lè jà fún tẹ́kẹ́ mọ̀ pé lọ́dọ̀ àwọn bí Christian bá wá sílùú àwọn ní tí ó wọ̀nù tó èdè Dubai bí Christian bá wà mẹ́ ní tí ó wọ̀nù jàlámí àyìn náà yóò wọ̀ àwọn lásán méjì kéèyàn lówó jù bẹ́ẹ̀ lọ́mẹ́ jàlámí àyìn náà yóò wọ̀ àwọn lásán méjì. nígbà tí àwọn wá ń jà fún ìmúra Arab dájúdájú ó yẹ káwa Yorùbá náà káàánú mọ̀ jà tábà lẹ́nìkan tó wọ agbádá tó fi ń kọrin àbọ̀wọ́ agbádá ó fi ṣe sex film àbọ̀wọ́ agbádá ó fi ṣe tí ó tẹ̀wá lọ́nà ẹ̀ka ọmọ Yorùbá náà yìí mọ̀ wọ agbádá wa o mọ̀ wọ síkì wa o mọ̀ dàbí tí ajá wa o kì í ṣe jẹ̀sìn nítorí orí àwọn ti bí kú Davido orí àwọn ti bí kú ló ṣe pè ń jẹ̀sìn kì í ṣe jẹ̀sìn ìjà ara wọn ìjà pa àwọn kan jòun wàhálà ni Davido ni màá pè àwọn fídíò kan fún ẹ kó o wò ó nílẹ̀ ìmúra táwọn lè fẹ́ kú sí bí tó yẹ pé orí àwọn tí ń bọ́ Davido orí àwọn tí ń bọ́ pẹjọ́ tí ń bọ́ ọjà orí àwọn afáwọn orí ogun olókù kò sí nǹkan kan ìmúra táwọn fẹ́ kú sí yìí ó ní àwọn ẹlẹ́yà fi ń ná píktù ní Saudi ìmúra wọn làwọn nílẹ̀ Saudi ẹlẹ́yà fi ń ná píktù àfáà náà ná píktù mo lọ ó sì ó yẹ kó lọ sí nígbà tó rí fídíò tí temple casino Saudi tẹ́lẹ̀ àná píktù ó yẹ káwọn àfáà yìí ó yẹ kó kọrí sí Saudi ni kó lọ bá wọn jà pé ìmúra wa ìmúra Islam wọn sì lọ Saudi kó lọ bá wọn jà àwọn àfáà nǹkan náà wọ́n bára wọn ta tẹ́tẹ́ bí kan ṣe jẹ́wọ́ kan báyìí tó kówó yẹ báyìí bó ṣe mú ìmúra yìí kí ni orí wọn bó ṣe kàbọnú wáì. jàlámí àtàwọn fi ń ta tẹ́tẹ́. jàlámí àyẹn àwọn yẹn fi ń ta tẹ́tẹ́ kí ló tí àwọn tó ń bá Davido jà yìí kí ló dé orí mu so tẹ́ ẹ bá jẹ́ Muslim so orí yẹn mọ́ burú ni sórí yẹn mọ́ dàrú ni ṣé gbogbo Muslim náà gẹ́sẹ̀ gbogbo Muslim but àwọn àwọn kan tó láwọn ní professor
ní dókítà àwọn òkè sẹ́lẹ̀ ti jà wèrè ni kí ni ń jà fún náà a ní níbi tó wọ́n sì rè àfáà Nàìjíríà kan sọ pé ẹ ó lọ́mọ bá Saudi ó lọ́mọ bá Saudi ó ní ń dẹ́sìn ìrú fáwọn. Culture nǹkan pé kan ok Yorùbá ká mọ̀ dáfá ká mọ̀ ṣẹ́gun nǹkan kọ́mọ kan Brazil kó wá sí Nàìjíríà kó wáyé pé ó ilẹ̀ Yorùbá wọ́n ti ń ba Ifá jẹ́ fún wa o kọ́mọ bá wa jà lórí ìkẹ́ bá wa bó ṣe rí gangan nu Yorùbá àwọn àáfàá tó jẹ́ Nàìjíríà ń bì àwọn ti mọ̀jú àwọn Saudi lọ táwọn gbé yẹn ká pé wọ́n ṣe nǹkan Saudi àwọn àáfàá sọ pé irọ́ o kò sínú Islam o Muhammadu látẹ̀lé o ṣé wèrè ni ọ ni ṣé bọ̀dá rẹ̀ Muhammadu ni ṣé Muhammadu mọ̀ jẹ́ ẹ̀rí ni. nígbà tó jẹ́ àwọn èèyàn tó ń là nítorí pé àti nínú Kaaba àtàjà mọ́ rìn kí ajá tájọ́ fìdí inú Kaaba báyìí ajá ó fìdí inú Kaaba táwọn ti ní bá sì rájá ajá mọ́ fìdí inú Kaaba báyìí ajá mọ́ fìdí inú Kaaba báyìí tí ó mọ́ fìdí inú Kaaba tí ó yàgbẹ́ ara Kaaba lájá ní Saudi Arabia. Tá àwọn àfáà Nàìjíríà bí kí wọ́n bọ Saudi lọ kó lọ pàjá àwọn ọmọ wọn lọ́wọ́ ni pé wọ́n ti mọ ẹ̀sìn yẹn jà wọn tó ní lọ culture ìmúra tí wọ́n ń jà fún yìí ní tó ń jà fún ìjùmúra lọ pé ìmúra Islam ni kì í sí ìmúra Islam ìmúra Saudi ni gbogbo nǹkan tí wọ́n sí Saudi Nàìjíríà tábàjì débi dandan la ń ṣe Davido ládàáda àwọn mùsùlùmí Nàìjíríà ń ṣe tó jọ Davido tó wá láwọn èèyàn ní Saudi Arabia àbó ni wọ́n ní Dubai Arab nation péré pé irun tẹ́ àwọn afárá bá bímọ bí mo kàn fẹ́ kó rí pé rárá ní táwọn afárá bá bímọ bí wọ́n ní dandan kí wọ́n fanu lọ sí Saudi Arabia lọ sí Dubai ṣé táwọn bá bímọ bẹ̀ ṣé dandan ni kí wọ́n fanu bẹ̀ àwọn èèyàn fanu ọmọ wọn o àwọn èèyàn lọ sí Saudi wọn ò sọ pé dandan kẹ́ fanu ọmọ wọn o tó má bímọ o àkọ́kọ́ nù tó bá dé Saudi lónìí tílẹ̀ mọ́ yìí ní Saudi ó lè rí ibìkan tí wọ́n sọ pé yẹn abímọ o ó yá òní lọ́jọ́ kẹjọ ó yá jámọ́ pàgbò ó yá jámọ́ sọ kékeré ẹ̀yìn àfọ ó yá jókòó ó yá orúkọ ọmọ wa ní orúkọ ọmọ kò sí Saudi o kò sí Dubai o bí wọ́n bá ti bímọ bẹ̀ bàbá ọmọ fúnra ẹ̀ ní gbòókọ ọmọ jáde o àwọn àfáàràn kan ìjókòó wa tọrọ owó wa máa gbé pẹ́ zazu àgbà transfer àfáà bá sàṣù wípé àwọn àgbà transfer kò sí Saudi o ìtọ́ fi mọ̀ pé ìtọ́ sí yẹn Davido mọ́ ní lọ́kàn ẹ̀ pé bóyá aláwọ̀ kan kó fìyà jẹ Ọlọ́run kò lè fìyà jẹ dí pẹ̀lú wọn gidi náà ogun wọn lẹ́wọ̀n Davido náà ogun wọn lẹ́wọ̀n jẹ́kún mọ́ wẹ̀wọ̀n lọ́wọ́ ọ̀wọ̀ náà ogun wọn lẹ́wọ̀n dí pẹ̀lú wọn gidi tó pé ìyẹn tí wọ́n ń ṣe ìfẹ́ ẹnu tí wọ́n ń ṣe àwa tá a jẹ́ Muslim àwọn tó jẹ́ Muslim Nàìjíríà wọ́n ti gbé ogun gogo àwọn àfáà ti fi ìdánù gbé wọn gogo ní tí ò ní túmọ̀ wọ́n ti gbé wọn gogo wọ́n gbé wọn radical lọ bẹ́ẹ̀ ṣe wá ń kọ́ nìyẹn ẹ̀ ń jáṣẹ́ wọn gbogbo àwọn kọ́sọ́mà tán ti dè mọ́lẹ̀ Davido iṣẹ́ wọn lẹ̀ ń já reason tí wọ́n fi ń tara bẹ́ẹ̀ ṣe ń jáṣẹ́ yẹn nìyẹn pé bóda sì máa fi jàlámíà ṣé jàlámíà wá jẹ́ sí ni ṣé tó bá wá gbádá kírun ṣé wọn ò ní ìgbà lọ́wọ́ ẹ ni sálàwò ò ní ìgbà ni. ẹlẹ́ẹ̀kẹta ni tó bá dé Saudi Arabia bàbá wa lẹ́gbàájì bàbá wa lórí aré bàbá wa fìdáwò bàbá wa jẹ́ kẹjọ ẹ̀yin ọmọ owó fìdáwò odidi àdùkúránì lásọ̀kalẹ̀ mí owó fìdáwò bóyá 10,000 kò sí yẹn Saudi o jọ́n tí ọlọ́run tó ajá àwọn tó wà ní Saudi béèrè lọ́wọ́ wọn kò sí yẹn Saudi fìdáwò wèrè wọn Saudi ebi ń pa àwọn eléyìí ni o ìjà táwọn mùsùlùmí Nàìjíríà ń jà ìjà ebi tó ìjà pé àti ń jáṣẹ́ wọn ni wọ́n ń jà ìjà pé gbogbo kọ́sọ́mà tán ti dè gbogbo olóbò tán ti dè mọ́lẹ̀ àwa ń jalè ọ̀kan wá ń so àwa gbogbo ẹni tán ti so mọ́lẹ̀ là ń tú ìjà tán ń jà nìyẹn wíwọ ẹ̀mọ́ olórin yẹn gbogbo scope wọn tán fi mú àwọn èèyàn lẹ́ ti ń tú fún wípé David Omo tó fi wá bá wọn jà ní fún wípé wọ́n wá lọ sí northern state 17 northern state wọ́n wá declare pé kó mọ́ gbòòrò yẹn mọ́ wọ́n bẹ̀ lórúkọ jẹ́ Davido gbúdọ̀ rẹ̀ wọ́n lẹ́wọ̀n ó mọ̀ sùn rẹ̀ wọ́n lẹ́wọ̀n tó o bá fi wọ́n jófin mo ò tún ní ṣe bẹ́ẹ̀ sí ẹlòmíì kí náà ń ba orúkọ rẹ jẹ́ fún lórí pé o fi ìmúra ládùúgbò wá tó o lọ fowó rẹ rà lọ́jà o sì kó sáwọn ọmọ lọ́rùn pé ẹ máa fi jó kí ni wọ́n ń bọ̀ ọjà lé lórí kí náà burúkú ẹ̀jẹ̀ lé lórí ẹ̀ ọjà àwọn ọmọ ládùúgbò wa gan lè
bó àjà ìjà yìí tẹ́pẹ́ àwọn náà tẹ̀lé lábẹ́ fún wa àwọn náà ta fìlà fún wa náà ta gbogbo ẹ̀ fún wa kí wọ́n sọ pé torí pé lọ́ fi ń jó. So Davido sọ wo DJ Khalid ní Saudi Arabia gbogbo ẹni tó fi ń kírun DJ Khalid tẹ̀lé wọlé báyìí. Well DJ Khalid ní Saudi Arabia wọ́n gbé DJ Khalid lọ náà jalami àwọn yẹn náà fi ń jó jalami àwọn yẹn náà fi ń jó Saudi Arabia nígbà tó gbé DJ Khalid lọ. Ṣùgbọ́n àwọn ti bí wọ́n sọ pé irọ́ o Saudi kọ́ làwọn tẹ̀lé o Muhammadu làwọn tẹ̀lé o Muhammadu sọmọ ìyá bàbá ẹni ṣé Muhammadu mọ yẹ ẹ rí Muhammadu mọ̀ rárí kò kọjá state kan kò débi rí ṣùgbọ́n wọ́n ti scope àwa ìran tá a ti ẹ̀ wá yìí ìran mu azu ni iná mumu iná jẹ̀ǹgbẹ́ láti kó gidi bó ṣe láti kó gidi tán wọ́n tún kó jẹ̀ǹgbẹ́ lọ́tọ̀ iná jẹ̀ǹgbẹ́ ni wọ́n ti mú wa gan láwọn tí ò ní túmọ̀ ya ìgbúdọ̀ gbẹ́gún nígbà tá a gbé wá pé ní Saudi wọ́n Halloween àwọn afáàtò jáde pé Muhammadu làwọn tẹ̀lé o ṣé Muhammadu jẹ́ nàìjíríà bẹ́ẹ̀ ẹni tí ó mọ̀ yín rí ẹni tí Muhammadu tí ó kọjá state kan but kẹ́sẹ̀ yìí gẹ̀ àwọn tán ti fi wọ́n ti de wà mọ́lẹ̀ ìgbèkùn ẹ̀sìn náà dé wà mọ́ wọ́n ti de wà mọ́lẹ̀ èmi dúpẹ́ lọ́wọ́ náà pé mi ti tú mo ti tú mọ́ ọ lọ ẹni bá ti tú mọ́ ọ lọ yóò lè ronú but tó bá ti tú mọ́ ọ lọ ò ní lè ronú. Davido ìmọ̀ràn kan èmi ó kàn gbọ́ gbogbo bí 17 states náà ti burúkú ẹjẹ́ ń bẹ̀ kìrìn náà lọ sí 19 states ní north náà ti ba orúkọ ẹjẹ́ pé wọn ò gbúdọ̀ gbórin yẹn mọ́ wọn ò gbúdọ̀ rárẹ́kọ̀dù yẹn mọ́ jọ àwọn tó burúkú ẹjẹ́ yẹn bá mi ṣàwọn náà wọn lẹ́wọ̀n.